Kilarigbo Live TV. APC all the way. Láti bí 12 years ago. Eniola farapamọ́ o. Sanwó-Olú lẹ́ẹ̀kan sí. Dádì wa kò sọ̀rọ̀. Kò sẹ́lòmí. Iṣẹ́ kò sọ́tọ̀ tí a ní. Àyàwó lọ́wọ́ bàbá Yàtì. Tinubu! Jagaba! Ẹ dìbò fún Tinubu o! Cherry testimony maybe ọmọ Yoruba testimony. Ṣùgbọ́n bàtà ń grow bọ̀. We live in gated environment, we cannot go out because ìlú ò fara rọ. The moment tí aṣíwájú Yorùbá nìyẹn àbí àwọn mi ti lọ ni ẹ má bínú. The moment tí aṣíwájú di governor Lagos State gbogbo nǹkan yàtọ̀. Ó ṣòdì tí ó wà coordinated tí gbogbo ẹ ti dàrú. Gbogbo ẹ̀ ó ṣe é rìn tó jẹ́ wípé tá a bá gbé mọ́tò kọjá gan afẹ́fẹsẹ̀ rìn ni èèyàn tó bá lè ṣe ìyẹn fún Lagos State nígbà tó tún máa kúrò àwọn predecessors wọ́n ṣe gudugudu méjì àti yàyà mẹ́fà ẹni tó bá sọ wípé Yorùbá kọ́ ló kàn ó ní ká lọ kọ́kọ́ lọ evaluate ọpọlọ ẹ̀ bóyá nǹkan ṣe é because àwọn kan wà wọ́n root fún Igbo àwọn kan ní dandan Yorùbá ò gbọdọ̀ ṣe é àwọn kan láwọn Yorùbá nation wípé àwọn ò ní jẹ́ kí ìbò wáyé nítorí kíni ìbò eléyìí ó máa wáyé àti bàbá bàbá yìí ti gbìyànjú he affected our lives we are so grateful to him tí bá sọ wípé Jagaban ẹni pírẹsidẹ́ǹtì Jagaban Sanwó-Olú I love you thank you so much. Ó ga jù ó pọ̀ 2023 ó ti dúró déédéé láṣẹ Èdùmàrè ẹ ṣé gan akúrìn akú àtàárọ̀ Olúọmọ #1 MC Olúọmọ ó jẹ́wọ́ pé ẹ wo èrò mo rérò báyìí omi dẹ̀ ń bọ́ lójú mi 2023 ó ti dúró re ẹ bá mi ṣílẹ̀ fún MC ẹ bá mi ṣí fífúnà fún Olúọmọ #1 ọmọ àgbáyé. Kọ́kọ́ ṣàwátì lágbára Ọlọ́run ajọ́ máa pẹ́jú tẹ̀ka ni láti Èdùmàrè ọlọ́lọ́wọ̀ lápùátá ìlà bìlà Jésù Olúwa wa. APC gbogbo wa láti mọ̀ pé àwa ló kàn àwọn kan ti ṣe síwájú wọ́n ti ṣe sẹ́yìn ṣùgbọ́n lọ́wọ́ yìí àwa ló kàn tí bá ti sọ pé Jagaba ẹ sọ pé APC Jagaba Sanwó-Olú àwa ló kàn mo wá fẹ́ gbà yín níyànjú wípé kí everybody ká tọ́jú PVC wa dáadáa torí pé òun la fi máa jìjàgbara yìí a lè fẹnu ṣe lásán kí kálukú tọ́jú PVC ẹ̀ kọ́ 2023 àwa ló kàn Jagaba ló kàn ó yá ẹ jẹ́ gbòòsà fẹ́ sí Olúọmọ gbòòsà Bímbọ́ ọmọ ọlọ́jà. APC not bonus our key constitute nuisance but with our full chest we will support our candidates Sanwó-Olú lẹ́ẹ̀kan sí but 2023 by his grace thank you. Oya tẹ́bá ń gbọ́ngbọ́ngbọ́ náà ń gbọ́ngbọ́ that is to say bad 2023 ẹ̀yin náà wo nǹkan tó ń jẹ́ loyalty now èyí sọ pé ó ṣe kìíní olùlẹ̀ ó ṣe kejì olùlẹ̀ ó ṣe kẹta ẹgbẹ́ kìíní ìwá ṣé kò pọ̀ létí yín ni MC Olúọmọ ọmọ sínátù àbẹ̀bí Ọlọ́run ẹ wo crowd now that is what we call loyalty ẹ̀yin tèmi lóṣòdì ẹ sọ pé ń gbọ́ngbọ́ náà ń gbọ́ngbọ́ ó yẹ ẹ̀yin tèmi ní Mushin ẹ sọ pé ń gbọ́ngbọ́ náà ń gbọ́ngbọ́ I love you all and God bless you back 2023 APC.
president. Jagaban for president. Professor Tokekere Koni. About 4 years ago, Timothy Olayaku, I was live and direct. I was live and direct in her house. I was live and direct. Jagaban. Jagaban ní ká máa lọ pé kò sọ̀rọ̀. Bàtà máa pa wàrà wá. Ó fún wa $30,000 ká fi gbé Mojí Ọláyọ̀ wá láti Canada láti wá sí ní Nigeria. I'm so happy that we are doing this today. Ẹ bá mi ṣe gbòòsà fún MC Olúọmọ. Gbòòsà. Ṣọlá kò sọ́kọ́. Ṣọlá kò sọ́kọ́. Ẹ bá mi ṣe gbòòsà tó nílò fún MC Olúọmọ. Ẹ tún ṣe gbòòsà fún aṣíwájú. Ṣé ní 2023 tó wọlé yìí? Ẹ má jẹ́ ká deceive ara wa. The most important thing you need to do. The most important thing you need to do is to get your PVC. Ẹ má jẹ́ ká fẹnu ṣe o. Ẹnu ò ṣe. Ẹ jẹ́ ká rí PVC wa. Òun ló máa jẹ́ ká di aṣíwájú tòótọ́. Àti ẹ̀ ti ṣíwájú náà. I am gratified. What I saw the same thing. Ẹ kọ́ bẹ̀ dànù. On take side. APC mo fẹ́ kí gbogbo yín mọ̀ pé ní gbogbo Nigeria the whole world pátápátá without Fuji there is no music. Gbogbo yín pátá mo wá sọ fún yín sí pé àtọmọdé àtàgbàlagbà àtọkùnrin àtobìnrin APC ní ká dìbò fún o, Tinubu ní ká dìbò fún o, Sanwó-Olú ní ká dìbò fún o. Àwọn tó Fuji pátápátá afẹ́fẹ́ àsìkò yìí afẹ́fẹ́ dúpẹ́ lọ́wọ́ MC Olúọmọ. Ọmọdé ń kọrin àgbà ń kọrin gbogbo apátá là ń kí MC Olúọmọ. MC lálàwà lákùúwátá ilá bìlá ìtàgé ìyàsí. Ẹ ṣe DJ. Àwọn òyìnbó ti wà ń bí. Àwọn náà máa sọ̀rọ̀. Lẹ́yìn tó òyìnbó bá sọ̀rọ̀ tọ̀ ìtàwọn onítíátà sọ ó tiẹ̀ ti tó. Ẹni méjì ló kù. Àwọn olórin Islam àwọn la fẹ́ fèsì báyìí. Àmọ́ ìyá àṣàbí tó kú ó ti rán ọ̀yàn wá o. Ènìyàn ló wà lẹ́gbẹ̀ẹ́ mi ó ti fẹ́ bá wa sọ̀rọ̀ o. DJ kí ló dé? Ó yá jàre òyìnbó. Remove your mask. They want to hear you. 2023, Baba Tinubu. Only 2023, Baba Tinubu. Mama buy you 2 more. 2023, Baba Tinubu. 2023, Baba Tinubu. Tinubu for president. Tinubu for president. Ọlọ́run ló pè tiwa bẹ́ẹ̀. Tinubu for president. Tinubu for president. Sanwó-Olú for governor. Sanwó-Olú for governor. Sanwó-Olú for governor. Sanwó-Olú for governor for the second time. Sanwó-Olú for governor for the second time. Ọlọ́run ló pè bẹ́ẹ̀. Ìtò wí ìtò for the second time. Yeah. APC. APC. Patebu. Patebuda. Confirm ni o. Òun
ṣe ń lọ ní ó dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Thank you. Àwọn olórin Islam mo fẹ́ hand over wọn fún atukọ̀ wọn. APC Progress. Olórin ẹ̀sìn làwa tí ò bá nítumọ̀ kó hàn káàkiri ayé dọ́dọ̀ Ọlọ́run àwọn èèyàn bá wọn dá sí i. Torí pé ànífẹ́ ìgbín kankan tó máa tabá wa àbí ẹ̀rọ̀fọ̀ kan tó lè tabà wá. But a rí wípé òjíṣẹ́ náà Nábì Muhammad. If you are here, ó dẹ̀ mọ̀ pé Ọlọ́run yìí ló dá ẹ, ó dẹ̀ gbà fún Ànábì. Ṣé báyìí kò sọ pé sallallahu alayhi wa sallam. Ṣé o rí pé bàbá Tinubu ti wọlé? Let me quickly tell you the reason. Àná lọ́sọ̀dọ̀ òbí Ànábì Muhammad. À ń celebrate Muhammad lọ́wọ́. Àwa followers Tinubu àwa rèé Muslim, Christian and discriminate. Ẹ sọ pé sallallahu alayhi wa sallam. Quick one kó tó di pé màá sọ tèmi ẹ jẹ́ pé àwọn ọmọ ìyá mi náà kó ní kálukú wọn gẹ́gẹ́ bí olórin ẹ̀sìn 30 seconds for acapella. Olúọmọ tiwa tí ò ní wọlé èmi ò ní sọ̀rọ̀ jù on behalf of Fuman Lagos State and Fuman the whole Nigerian lápapọ̀ à ń dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pé ẹ nífẹ̀ẹ́ Olúọmọ adé dúpẹ́ pé ẹ ṣe gidi gan sí ẹ̀ẹ́dójú ti wà sí loyalty yín tó ń speak fún wa because 99% is rubbish 100 in loyalty 30 mẹ́ta tẹ́nìkan 100 30 mẹ́ta tẹ́nìkan ó yá ọdún mẹ́jọ ló máa lò ọmọ Tinubu ọdún mẹ́jọ ló máa lò ọmọ Tinubu ẹ wò mí kò dìgbà tẹ́ ẹ bá ń fàbánà yọ ọlọ́tẹ̀ kò dìgbà tẹ́ ẹ bá ìyà pósítà wá o ọdún mẹ́jọ ló máa lò ọmọ Tinubu Olúọmọ olúlu worldwide bàbá àgbàlagbà nọ́mbà wọn ò wà lẹ́bí gbọ́kú ẹ̀ lókè ayédáadé wọn àbóṣe máa jẹ́ nìyẹn. Ní gbogbo Nàìjíríà the whole world pátápátá without Fuji there is no music. Gbogbo yín pátá wọ́n sọ fún yín sí pé àtọmọdé àtàgbàlagbà àtọkùnrin àtobìnrin APC ní ká dìbò fún o Tinubu ní ká dìbò fún o Sanwó-Olú ní ká dìbò fún o àwọn tún Fuji pátápátá afẹ́fẹ́ àsìkò yìí afẹ́fẹ́ dúpẹ́ lọ́wọ́ MC Olúọmọ ọmọdé ń kọrin àgbà ń kọrin gbogbo apátá là ń kí MC Olúọmọ MC lálàwọ̀ lákùúwátá ilá bìlá ìtàlíyà sí. Ẹ ṣe DJ àwọn òyìnbó ti wà ń bí àwọn náà máa sọ̀rọ̀ lẹ́yìn tó òyìnbó bá sọ̀rọ̀ tó ìtàwọn onítíátà sọ ó tiẹ̀ ti tó ẹni méjì ló kù àwọn olórin Islam àwọn la fẹ́ fèsì báyìí àmọ́ ìyá àṣàbí tó kú ó ti rán ọ̀yàn wá o ènìyàn ló wà lẹ́gbẹ̀ẹ́ mi ó ti fẹ́ bá wa sọ̀rọ̀ o DJ kí ló dé. Bàbá Tinubu. Ó ní 2023 bàbá Tinubu màmá bá yín túmọ̀ ẹ̀. 2023 Bàbá Tinubu. 2023 bàbá Tinubu. Tinubu Tinubu for for president. president ọlọ́run ló pè tiwa bẹ́ẹ̀. Tinubu for president. Tinubu for president. Sanwó-Olú for governor. Sanwó-Olú for governor. Sanwó-Olú for governor. Sanwó-Olú for governor for the second time. Sanwó-Olú for governor for the second time. Ọlọ́run ló pè bẹ́ẹ̀ ìtò wí ìtò for the second time. Yeah. APC. APC. Patebu da. Ó ṣe kí ni dùn rẹ̀? Ó ṣe kẹta lù rẹ̀? Ẹ̀dá bàbá jẹ́ kó ṣe bẹ̀rẹ̀. Ẹgbẹ́ ti ní ìwà, ẹgbẹ́ kìíní mi ní. Ángẹ́lì tó bèrè kan mi. Ọ̀fẹ́ mu ni o. DJ bámi wálẹ̀ rántí bámi wálẹ̀. Kọ̀ǹfàmù ni o. Ohun tẹ́mi máa sọ ni pé Tinubu máa bọ̀ ọ̀rọ̀ ìgbọ́kùnrin o. Sanwó-Olú máa bọ̀ ọ̀rọ̀ ìgbọ́kùnrin o. Múnimúni kì í mórí iṣẹ́.
so bóyá lọ ni ó dọ̀wọ́ ẹnì kọ̀ọ̀kan wa. Thank you. Àwọn olórin Islam mo fẹ́ hand over wọn fún atukọ̀ wọn. APC Progress. Olórin ẹ̀sìn làwa tí ò bá nítumọ̀ kó hàn káàkiri ayé dọ́dọ̀ Ọlọ́run àwọn èèyàn bá wọn dá sí i. Torí pé ànífẹ́ ìgbín kankan tó máa ta bá wa àbí ẹ̀rọ̀fọ̀ kan tó lè ta bà wá. But a rí wípé òjíṣẹ́ ńlá Nábì Muhammad. If you are here, ó dẹ̀ mọ̀ pé Ọlọ́run yìí ló dẹ̀ ó dẹ̀ gbà fún Ànábì. Ṣé báyìí kò sọ pé sallallahu alayhi wa sallam. Ṣé o rí pé bàbá Tinubu ti wọlé? Let me quickly tell you the reason. Àná láṣọjọ́ bí Ànábì Muhammad. À ń celebrate Muhammad lọ́wọ́. Our followers Tinubu àwa rèé Muslim, Christian and discriminate. Ẹ sọ pé sallallahu alayhi wa sallam. Quick one kó tó di pé màá sọ tèmi ẹ jẹ́ pé àwọn ọmọ ìyá mi náà kó ní kálukú wọn gẹ́gẹ́ bí olórin ẹ̀sìn 30 seconds for a cappella then another 30 seconds fún ọ̀rọ̀ tó bá fẹ́ sọ fún wa. Ok wọ́n ní kó tó di pé mo pàwọ́ lórí Islam tó sì ẹni báyìí zẹ́. APC APC olúọmọ tiwa tí ò ní wọlé èmi ò ní sọ̀rọ̀ jù on behalf of Fuman Lagos State and Fuman the whole Nigerian lápapọ̀ à ń dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pé ẹ nífẹ̀ẹ́ olúọmọ àdẹ̀dúpẹ́ pé ẹ ṣe gidi gan sí ẹ̀ẹ́dójú ti wà sí loyalty yín tó ń speak fún wa because 99% is rubbish 100 ní loyalty 30 mẹ́ta tẹ́nìkan 100 30 mẹ́ta tẹ́nìkan ó yá ọdún mẹ́jọ ló máa lò ọmọ Tinubu ọdún mẹ́jọ ló máa lò ọmọ Tinubu ẹ wò mí kò dìgbà tẹ́ ẹ bá ń fàbánà yọ ọlọ́tẹ̀ kò dìgbà tẹ́ ẹ bá ń yà pósítà wá o ọdún mẹ́jọ ló máa lò ọmọ Tinubu olúọmọ olúlu worldwide bàbá àgbàlagbà nọ́mbà wọn ò wà lẹ́bí gbọ́kú ẹ̀ lókè ayédáadé. Ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín adépèlé KPK kò pọ̀kẹ́ Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀ ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba tó yọ ọ̀rọ̀ Jábésì padà, ìwọ ni Olúwa wá fáyé mi ṣe yanu. Kilarigbo Live TV gbọ́n pa ẹ̀ fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.